ẹ wo ẹ̀jẹ̀ ń kí o mà kí o Alájà Fatima ọmọ Adéògùn ọlọ́jọ́ bí òní mo kó ń kú kí àní Alájà o Fatima o mo kí ọmọ Adéògùn àṣeyìṣe púpọ̀ ìyá ọmọládé. Koríko ń dé èrùwàdì dé olóde òní ẹni tí ń ṣayẹyẹ ọjọ́ bí gangan lèmi fẹ́ máa kí. Gbogbo June 19 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ ló rìn gbangba ọjọ́ tí a bí ẹni ni. Alájà Fatima ọmọ Adéògùn gangan lèmi ń ké sí. Yèyí ọmọládé ayọ̀ ọba mi ò ní ṣubú dànù. Alájà Fatima o ọjọ́ ìbí rẹ̀ gangan lè ní bọ́ sí. Wọ́n rán mi ní pé kí n máa kí ẹ ní kíkí ìyanu ni. Ta ni Alhaja Mulikat Sanusi àti Alhaja Islamiat Àbáyọ̀mí ló bẹ̀mí níṣẹ́ oríkì fún Alhaja Fatima. Ọjọ́ ìbí rẹ̀ rèé o. Kékulé gbọ́ kó sọ fún toko àwáwí kọ́ pé gbogbo ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà lọ́dọọdún lọ́jọ́ ìbí ọmọ Adéògùn ìyá olúwa ṣeun ẹ̀rí nǹkan bólúwa ti fẹ́ àdéhùn àti gbà fún ẹ lọ́lá ọlọ́run ọba àrídùnnú ni Fàrídà á jẹ́ fún ọmọ àṣàmì wìtìwìtì ọlọ́jọ́ ìbí o mú jọjọ kó o máa dáwọ́ dùnú kó o máa rẹ́rìn-ín músẹ́ àwọn tí ò lórí ọ̀fẹ́ yìí pọ̀ jáǹtìrẹrẹ wàá ṣe 60 ọdún wàá ṣe 100 ọdún wàá ṣe 100 ọdún pẹ̀lú ọmọ ó yá àwọn ọ̀rẹ́ rẹ Alhaja Mulikat Sanusi àti Alhaja Islamiat Àbáyọ̀mí ti rán mi lọ sí ilé bàbá rẹ nílé Kúrúnmí Ìjàyè gangan ni mò ń rè ọmọ Adéògùn o ṣebí wọ́n ṣàlọ́mọkùnrin ní àjàdí ìkó Kúrúnmí tí ń kun mọ́ lójú tí ń kun mọ́ lẹ́nu ààrẹ ń pè á olóhùn ń di ifá bí bàbá fọre tí ààrẹ ò bá fọre ń kọ́ ìwìn wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń jẹ́ orí ọkọ̀ mọ́sádìwìn ààrẹ rákìtàn ó má di ìyẹ̀bọ̀ wálé kò jí bẹ́ẹ̀ náà ni kò rà nígbà tó ń bọ̀ wálé lọ́ má di ìyẹ́fò mọ́ adìyẹ ló ṣe àgbákò nínú ilé bàbá tó bí ọlọ́mọ aládìyẹ ń lọ gun ààrẹ ń lọ ta oní bí ààrẹ bá fúnni ládìyẹ sìn láàárọ̀ a fi gba ọmọ ẹran lọ́wọ́ ẹni. Alhaja Fatima tọmọ Adéògùn o oríṣi tírí níbẹ̀ nínú ilé bàbá rẹ̀ ìlà tìrì lápò ìkọ́ tìrì ìkọ́ wẹ̀wù ẹ̀jẹ̀ ìkóńkó tìrì ó peku ìwọ̀ tìrì ó pẹja àgbo tìrì àgbo kan ògìrì tìrì ògìrì wo ọkà bàbá tìrì owó lóko lójú tọmọdé bá bàgbà jẹun nínú ilé bàbá tó bí ọlọ́mọ títìrì ní tìrì ọmọkùnrin mi ọ̀nà lù àtọ̀rọ̀ gbogbo bí ẹni bọ̀lẹ̀ ọkùnrin sì lóòrù nínú ilé bàbá tó bí ọlọ́mọ ó ti sọjọ́ bí ó ṣe mí tọkọ lọ́lá ọlọ́run ọba àṣọdún mọ́dún o Alhaja Mulikat Sanusi àti Alhaja Islamiat Àbáyọ̀mí rán mi níṣẹ́ pé kí n máa kì ẹ́ ní kìkì ìyanu fún tọjọ́ tí wọ́n bí ọ happy birthday to you gbogbo June 19 lọ́dọọdún lọ́jọ́ bí Alhaja Fatima ọmọ Adéògùn yèyé ọmọládé o bí wọ́n bá wá bí wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọ́tọ̀ sáìdì lèmi kúkú ti wá ọmọ Ìwò pé àjídàgàn lèmi Ìdòwú ọmọ Ògún bàjẹ́.